Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmagègè kẹta kábíyèsí mà ti sọ̀rọ̀ lórí awuyewuye tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ pàápàá láàrin ẹ̀ àti ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ìmáàmù Yunus Tauliat Olúṣínà Ayílára. Bẹ́ẹ̀ ni Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ti jẹ́ kó di mọ̀ pé láìpẹ́ láì jìnnà gbogbo nǹkan tí ó dàbí pé ó ń ru sókè ní ìlú Ògbómọ̀ṣọ́ ó ní yóò padà wálẹ̀ tí gbogbo ọ̀rọ̀ yóò sì níyànjú, ṣùgbọ́n tó wá gba gbogbo àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ní ìmọ̀ràn pé kí wọ́n lọ gba iye ara wọn wò kí wọ́n sì lọ bára wọn sọ̀rọ̀ nítorí pé bí wọ́n ṣe ń rí ọba fín kì í ṣe nǹkan tó dára. Bẹ́ẹ̀ ni kábíyèsí lòun gbàgbọ́ wípé ẹ̀sìn Islam tí wọ́n ń ṣe kò fi kọ́ ẹnikẹ́ni wípé kán máa yẹ̀yẹ́ ọba nítorí pé kò sí ẹ̀sìn náà lórílẹ̀ ayé tí kábíyèsí ni wọ́n máa kọ́ èèyàn tàbí sọ fún èèyàn láti lọ máa bu ọba aládé. Ẹ rántí pé láti bí ọdún kan méjì sẹ́yìn ní aró tí rokùn aró rọ ẹdíẹ láàrin ìmáàmù Yunus Tauliat Olúṣínà Ayílára tó jẹ́ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ tó sì jẹ́ pé ọ̀rọ̀ nípa ipò ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ nǹkan ló ń dá wàhálà sílẹ̀. Kódà ọ̀rọ̀ ilé débi wípé níṣe ni ìmáàmù ó ti gbé Ṣọ̀ún lọ sí ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ kó má ṣe jẹ́ kó yọ òun nípò. Bẹ́ẹ̀ ni Ṣọ̀ún náà ti gbé ìgbésẹ̀ ńlá lórí ọ̀rọ̀ máàmù pẹ̀lú bó ṣe lọ yan mọ̀lẹ́bí ìmáàmù tí orúkọ tiẹ̀ ń jẹ́ Habib Ayílára bó ṣe lọ yàn gẹ́gẹ́ bí ìmáàmù àgbà inú ààfin Ṣọ̀ún tó sì jẹ́ pé Ṣọ̀ún ti jẹ́ kó di mọ̀ pé gbogbo nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Islam ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹni tí òun mọ̀ tí ó jẹ́ aṣojú òun tí ó lọ́ọ́ máa ṣojú òun àti ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri ó ní ẹ̀gbọ́n ìmáàmù Yunus Tauliat Olúṣínà Ayílára. Ṣá gbogbo ọ̀rọ̀ yìí ní ó ní agbára tó sì jẹ́ pé ó ti fẹ́ pín ìlú Ògbómọ̀ṣọ́ sí méjì nítorí bí a ṣe rí àwọn kan tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún kábíyèsí ìlàrí àwọn kan tó jẹ́ pé ẹ̀yìn ìmáàmù Yunus Tauliat Olúṣínà Ayílára ni wọ́n wà. Ṣùgbọ́n nínú fọ́nrán fídíò kan tí ó wà lórí ẹ̀rọ ayélujára ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ bá pàdé níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ibẹ̀ ni gbajúgbajà àfáà ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Sheikh Taofeek Akeugba Gold ló ti wá ṣe wáàsí níbi tó ti sọ̀rọ̀ dáadáa nípa ọba Afọlábí Ọláoyè tí ó sì jẹ́ kó di mọ̀ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ máa rí ọba fín àti pé Islam ní kéèyàn rí ọba fín. Nígbà tí ọba Ghandi tó fẹ́ sọ̀rọ̀ yín Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ni ló jẹ́ kó di mọ̀ wípé bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ ní Akeugba Gold ló ti sọ yẹn. Kábíyèsí jẹ́ kó di mọ̀ wípé kì í ṣe nǹkan tó dára pé bí wọ́n ṣe ń fi òun ta yín kábíyèsí ní ṣe bí òun ní ojú ìlú Ògbómọ̀ṣọ́ ètò olóyìnbó ń pè ní identity oníṣòwò ayẹ kí inú gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ kankan kó máa dùn sí bí wọ́n ṣe ń bú òun kàn yẹ̀yẹ́ òun. Kábíyèsí ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí ni ló sì ti ń wájú, ṣùgbọ́n kábíyèsí lòun gba àwọn mùsùlùmí nímọ̀ràn ó ní ká lọ bára wọn sọ̀rọ̀ ká sì lọ yẹ ara wọn wò lórí bó ṣe jẹ́ pé àwọn nìkan ni wọ́n ń yẹ̀yẹ́ ọba ní ìlú Ògbómọ̀ṣọ́.